You look so good, my queen. Ẹ̀yin olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá nílé lóko jákèjádò, sinimá ńlá kan ni mo tún gbé wá fún yín lénìí. Sinimá yìí là ń pè ní Àkúdà. Sinimá Àkúdà yìí ẹ rí pé sinimá tó yẹ pé ó gbẹnu tán, sinimá tó gẹ̀rẹ́gẹ̀jigẹ̀, sinimá tó gbajúgbajà ni. Ẹ̀yin olólùfẹ́ sinimá yìí, màá ṣàlàyé fún yín bẹ́ẹ̀ ṣe lè wo sinimá yìí, apá kìíní ni, apá kejì àti apá kẹta. Ẹ má bá mi ká lọ́nu fídíò yìí. Sinimá Àkúdà yìí ó jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tó gẹ̀rẹ́gẹ̀jigẹ̀, sinimá tó jẹ́ pé ó kọjá àfẹnuròyìn. Sinimá yìí ó jẹ́ sinimá tó jẹ́ pé kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn tá a bá ń sọ̀rọ̀ nípa sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá. Eléyìí ó kọjá bẹ́ẹ̀ o. Sinimá tá a pè ní, ìyẹn fíìmù Yorùbá tá a pè ní Àkúdà yìí, Yétúndé Barnabas ló gbé sinimá yìí jáde. Yétúndé Barnabas ni. Tẹ́ bá wò bí ọjọ́ mélòó sẹ́yìn, Yétúndé Barnabas ló gbé Àkúdà jáde, Àkúdà Part 1, tó dẹ̀ jẹ́ pé sinimá yẹn ó mìlú gidigidi tí àwọn èèyàn wò tí wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ sí láti wò. Tẹ́ bá tún wá wò ó, sinimá yìí apá kejì ti jáde. Bẹ́ẹ̀ ni, apá kejì sinimá Àkúdà ó ti jáde. Bákan náà, apá kẹta náà ó ti wà available láti wò. Báwo lẹ ṣe máa wo sinimá Àkúdà yìí? Sinimá yìí tẹ́ bá fẹ́ wo Àkúdà, bóyá ẹ fẹ́ wo Part 1 àbí ẹ fẹ́ wo Part 2, kí lẹ máa ṣe? Ẹ rí dájú pé ẹ like fídíò tẹ́ ń wò yìí. Ó ṣe pàtàkì ẹ like fídíò tí ẹ ń wò yìí. Ẹ subscribe channel tẹ́ wà, ẹ kẹ́dẹ̀ tán notification bell yín. Tẹ́ bá ti ṣe eléyìí, ẹ subscribe channel yìí, ẹ tán notification bell yín. Tẹ́ bá ti ṣe eléyìí, kẹ́ bọ́ sínú description box yẹn, ẹ máa rí link tó máa indicate Àkúdà Part 1, Àkúdà Part 2. Èyí tẹ́ bá fẹ́ wò ń bẹ̀ ní kẹ́ click lè kẹ́ lè wò. Kálẹ̀ fẹ́ wo Part 1, ẹ click sórí Part 1, ẹ máa rí wò. Kálẹ̀ fẹ́ wo Part 2, ẹ click sórí Part 2, ẹ máa rí wò. Official movie ní láti inú channel Yétúndé Barnabas lẹ ti máa wò. Tó bá wá jẹ́ pé Part 3 lẹ́yìn fẹ́ wò, ìyẹn Part 3 Àkúdà, kí lẹ máa ṣe? Ntẹ́yìn náà máa ṣe ò pọ̀. Ẹ rí dájú pé ẹ like fídíò tẹ́ ń wò yìí. Ó ṣe pàtàkì ẹ like fídíò yìí. Ẹ subscribe channel tẹ́ wà, ẹ kẹ́dẹ̀ tán notification bell. Eléyìí ṣe pàtàkì fún ẹ̀yin tí ẹ fẹ́ wo Part 3 sinimá yìí, láti tán notification bell yín. Ẹ subscribe, kẹ́ tán notification bell. Tẹ́ bá ti wá ṣe eléyìí tán, ẹ bọ́ sínú comment section. Ẹ comment síbẹ̀ pé Àkúdà Part 3 kí wọ́n bá yín show ẹ̀. Àkúdà Part 3 kí wọ́n bá yín release ẹ̀. Àkúdà Part 3 ẹ̀yin ti ṣe tán ohun tẹ́ fẹ́ wo sinimá yẹn, ìyẹn Àkúdà Part 3 Yorùbá movie. Ẹni kí wọ́n bá yín show ẹ̀, kọ́ bá yín show ẹ̀, kọ́ bá yín show ẹ̀. Àkúdà Part 3 ó ṣe pàtàkì ẹ máa demand fún báyìí. Ẹ demand fún dáadáa ní comment section yẹn. Torí bẹ́ẹ̀ bá ṣe demand fún tó ló máa determine bó ṣe máa tètè bá yín mú jáde, bó ṣe máa tètè gbé wá sójú ìwòran yín, tẹ́yìn náà máa fi wò níbikíbi tẹ́ bá wà. Tó bá ti wá release ẹ̀ tí wọ́n bá yín mú jáde, tí wọ́n gbé wá sójú ìwòran yín, àwa máa ṣe update fún yín láti jẹ́ kẹ́ mọ̀ pé sinimá yẹn wọ́n ti ń show ẹ̀, kẹ́ lè lọ wò tí yín. Nítorí pé nígbà tá a bá ṣe update wa, tẹ́ ẹ bá subscribe channel kẹ́dẹ̀ tán notification bell yín, ẹ ní lè rí update yẹn. Òun ló fi ṣe pàtàkì kẹ́ subscribe channel yìí, kẹ́dẹ̀ tán notification bell yín. Ẹ lè rí update wa nígbà tá a bá ṣe fún yín.
Sinimá yìí dẹ̀ rí àwọn òṣèré ńláńlá wọn kópa ń bẹ̀. Ẹ ṣáà ti mọ̀ pé sinimá tí Túndé Barnabas bá ti gbé jáde, ó máa lo àwọn òṣèré ńláńlá sí tẹ̀dẹ̀ máa gbádùn ẹ̀ dáadáa ni. Sinimá Àkúdà yìí, ẹ rí pé sinimá tó yẹ pé ó gbẹnu tán, sinimá tó gẹ̀rẹ́gẹ̀jigẹ̀, sinimá tó gbajúgbajà ni. Ẹ̀yin olólùfẹ́ sinimá yìí, màá ṣàlàyé fún yín bẹ́ẹ̀ ṣe lè wo sinimá yìí, apá kìíní ni, apá kejì àti apá kẹta. Ẹ má bá mi ká lọ́nu fídíò yìí. Sinimá Àkúdà yìí ó jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tó gẹ̀rẹ́gẹ̀jigẹ̀, sinimá tó jẹ́ pé ó kọjá àfẹnuròyìn. Sinimá yìí ó jẹ́ sinimá tó jẹ́ pé kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn tá a bá ń sọ̀rọ̀ nípa sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá. Eléyìí ó kọjá bẹ́ẹ̀ o. Sinimá tá a pè ní, ìyẹn fíìmù Yorùbá tá a pè ní Àkúdà yìí, Yétúndé Barnabas ló gbé sinimá yìí jáde. Yétúndé Barnabas ni. Tẹ́ bá wò bí ọjọ́ mélòó sẹ́yìn, Yétúndé Barnabas ló gbé Àkúdà jáde, Àkúdà Part 1, tó dẹ̀ jẹ́ pé sinimá yẹn ó mìlú gidigidi tí àwọn èèyàn wò tí wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ sí láti wò. Tẹ́ bá tún wá wò sinimá yìí apá kejì ti jáde. Bẹ́ẹ̀ ni, apá kejì sinimá Àkúdà ó ti jáde. Bákan náà apá kẹta náà ó ti wà available láti wò. Báwo lẹ ṣe máa wo sinimá Àkúdà yìí? Sinimá yìí tẹ́ bá fẹ́ wo Àkúdà, bóyá ẹ fẹ́ wo Part 1 àbí ẹ fẹ́ wo Part 2, kí lẹ máa ṣe? Ẹ rí dájú pé ẹ like fídíò tẹ́ ń wò yìí. Ó ṣe pàtàkì ẹ like fídíò tí ẹ ń wò yìí. Ẹ subscribe channel tẹ́ wà, ẹ kẹ́dẹ̀ tán notification bell yìí. Tẹ́ bá ti ṣe eléyìí, ẹ subscribe channel yìí, ẹ tán notification bell yìí. Tẹ́ bá ti ṣe eléyìí, kẹ́ bọ́ sínú description box yẹn, ẹ máa rí link tó máa indicate Àkúdà Part 1, Àkúdà Part 2. Èyí tẹ́ bá fẹ́ wò ń bẹ̀ ní kẹ́ click lè kẹ́ lè wò. Kálẹ̀ fẹ́ wo Part 1, ẹ click sórí Part 1, ẹ máa rí wò. Kálẹ̀ fẹ́ wo Part 2, ẹ click sórí Part 2, ẹ máa rí wò. Official movie ní láti inú channel Yétúndé Barnabas. Ilẹ̀ tí máa wò. Tó bá wá jẹ́ pé Part 3 lẹ́yìn fẹ́ wò, ìyẹn Part 3 Àkúdà, kí lẹ máa ṣe? Ntẹ́yìn náà máa ṣe ọ̀pọ̀. Ẹ rí dájú pé ẹ like fídíò tẹ́ ń wò yìí. Ó ṣe pàtàkì ẹ like fídíò yìí. Ẹ subscribe channel tẹ́ wà, ẹ kẹ́dẹ̀ tán notification bell. Eléyìí ṣe pàtàkì fún ẹ̀yin tí ẹ fẹ́ wo Part 3 sinimá yìí, láti tán notification bell yín. Kẹ́ subscribe, kẹ́ tán notification bell. Tẹ́ bá ti wá ṣe eléyìí tán, ẹ bọ́ sínú comment section. Ẹ comment síbẹ̀ pé Àkúdà Part 3 kí wọ́n bá yín show ẹ̀. Àkúdà Part 3 kí wọ́n bá yín release ẹ̀. Àkúdà Part 3 ẹ̀yin ti ṣe tán ohun tẹ́ fẹ́ wo sinimá yẹn, ìyẹn Àkúdà Part 3 Yorùbá movie. Ẹni kí wọ́n bá yín show ẹ̀, kọ́ bá yín show ẹ̀, kọ́ bá yín show ẹ̀. Àkúdà Part 3 ó ṣe pàtàkì ẹ máa demand fún báyìí. Ẹ demand fún dáadáa ní comment section yẹn. Torí bẹ́ẹ̀ bá ṣe demand fún tó ló máa determine bó ṣe máa tètè bá yín mú jáde, bó ṣe máa tètè gbé wá sójú ìwòran yín tẹ́yìn náà máa fi rí wò níbikíbi tẹ́ bá wà. Tó bá ti wá release ẹ̀ tí wọ́n bá yín mú jáde, tí wọ́n gbé wá sójú ìwòran yín, àwa máa ṣe update fún yín láti jẹ́ kẹ́ mọ̀ pé sinimá yẹn wọ́n ti ń show ẹ̀, kẹ́ lè lọ wò tí yín. Nítorí pé nígbà tá a bá ṣe update wa, tẹ́ ẹ bá subscribe channel kẹ́dẹ̀ tán notification bell yín, ẹ ní lè rí update yẹn. Òun ló fi ṣe pàtàkì kẹ́ subscribe channel yìí, kẹ́dẹ̀ tán notification bell yín. Ẹ lè rí update wa nígbà tá a bá ṣe fún yín. Sinimá yìí dẹ̀ rí àwọn òṣèré ńláńlá wọn kópa ń bẹ̀. Ẹ ṣáà ti mọ̀ pé sinimá tí Túndé Barnabas bá ti gbé jáde, ó máa lo àwọn òṣèré ńláńlá sí tẹ̀dẹ̀ máa gbádùn ẹ̀ dáadáa ni. Sinimá Àkúdà yìí, ẹ rí pé sinimá tó yẹ pé ó gbẹnu tán, sinimá tó gẹ̀rẹ́gẹ̀jigẹ̀, sinimá tó gbajúgbajà ni. Ẹ̀yin olólùfẹ́ sinimá yìí, màá ṣàlàyé fún yín bẹ́ẹ̀ ṣe lè wo sinimá yìí, apá kìíní ni, apá kejì àti apá kẹta. Ẹ má bá mi ká lọ́nu fídíò yìí. Sinimá Àkúdà yìí ó jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tó gẹ̀rẹ́gẹ̀jigẹ̀, sinimá tó jẹ́ pé ó kọjá àfẹnuròyìn. Sinimá yìí ó jẹ́ sinimá tó jẹ́ pé kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn tá a bá ń sọ̀rọ̀ nípa sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá. Eléyìí ó kọjá bẹ́ẹ̀ o. Sinimá tá a pè ní, ìyẹn fíìmù Yorùbá tá a pè ní Àkúdà yìí, Yétúndé Barnabas ló gbé sinimá yìí jáde. Yétúndé Barnabas ni. Tẹ́ bá wò bí ọjọ́ mélòó sẹ́yìn, Yétúndé Barnabas ló gbé Àkúdà jáde, Àkúdà Part 1, tó dẹ̀ jẹ́ pé sinimá yẹn ó mìlú gidigidi tí àwọn èèyàn wò tí wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ sí láti wò. Tẹ́ bá tún wá wò sinimá yìí apá kejì ti jáde. Bẹ́ẹ̀ ni, apá kejì sinimá Àkúdà ó ti jáde. Bákan náà apá kẹta náà ó ti wà available láti wò. Báwo lẹ ṣe máa wo sinimá Àkúdà yìí? Sinimá yìí tẹ́ bá fẹ́ wo Àkúdà, bóyá ẹ fẹ́ wo Part 1 àbí ẹ fẹ́ wo Part 2, kí lẹ máa ṣe? Ẹ rí dájú pé
ẹ like fídíò tẹ́ ń wò yìí, ó ṣe pàtàkì kẹ́ like fídíò tí ẹ ń wò yìí. Ẹ subscribe channel tẹ́ wà yìí kẹ́dẹ̀ tan notification bell yín. Tẹ́ bá ti ṣe eléyìí ẹ subscribe channel yìí, ẹ tan notification bell yín. Tẹ́ bá ti ṣe eléyìí kẹ́ bọ́ sínú description box yẹn, ẹ máa rí link tó máa indicate Akuda part 1, Akuda part 2. Èyí tẹ́ bá fẹ́ wò ńbẹ̀ ní kẹ́ click lè kẹ́ lè wò. Kálẹ̀ fẹ́ wo part 1 ẹ click sórí part 1 ẹ máa rí wò. Kálẹ̀ fẹ́ wo part 2 ẹ click sórí part 2 ẹ máa rí wò. Official movie ní láti inú channel Yetunde Barnabas lẹ́tí máa wò. Tó bá wá jẹ́ pé part 3 lẹ́yìn fẹ́ wò, ìyẹn part 3 Akuda kí lẹ máa ṣe, ntẹ́yìn náà máa ṣe òpọ̀. Ẹ rí dájú pé ẹ like fídíò tẹ́ ń wò yìí, ó ṣe pàtàkì ẹ like fídíò yìí. Ẹ subscribe channel tẹ́ wà yìí kẹ́dẹ̀ tan notification bell. Eléyìí ṣe pàtàkì fún ẹ̀yin tí ẹ fẹ́ wo part 3 sinimá yìí, láti tan notification bell yín. Kẹ́ subscribe kẹ́ tan notification bell. Tẹ́ bá ti wá ṣe eléyìí tán ẹ bọ́ sínú comment section. Ẹ comment síbẹ̀ pé Akuda part 3 kí wọ́n bá yín show ẹ̀. Akuda part 3 kí wọ́n bá yín release ẹ̀. Akuda part 3 ẹ̀yin ti ṣe tán ohun tẹ́ fẹ́ wo sinimá yẹn, ìyẹn Akuda part 3 Yorùbá movie. Ẹni kí wọ́n bá yín show ẹ̀, kọ́ bá yín show ẹ̀, kọ́ bá yín show ẹ̀. Akuda part 3 ó ṣe pàtàkì ẹ máa demand fún báyìí, ẹ demand fún dáadáa ní comment section yẹn. Torí bẹ́ẹ̀ bá ṣe demand fún tó ló máa determine bó ṣe máa tètè bá yín mú jáde, bó ṣe máa tètè gbé wá sójú ìwòran yín tẹ́yìn náà máa fi rí wò níbikíbi tẹ́ bá wà. Tó bá ti wá release ẹ̀ tí wọ́n bá yín mú jáde, tí wọ́n gbé wá sójú ìwòran yín, àwa máa ṣe update fún yín láti jẹ́ kẹ́ mọ̀ pé sinimá yẹn wọ́n ti ń show ẹ̀ kẹ́ lè lọ wò tí yín. Nítorí pé nígbà tá a bá ṣe update wa, tẹ́ ẹ bá subscribe channel kẹ́dẹ̀ tan notification bell yín, ẹ ní lè rí update yẹn. Òun ló fi ṣe pàtàkì kẹ́ subscribe channel yìí kẹ́dẹ̀ tan notification bell yín. Ẹ lè rí update wa nígbà tá a bá ṣe fún yín. Sinimá yìí dẹ̀ rí àwọn òṣèré ńláńlá wọn kópa ń bẹ̀. Ń ṣàtìmọ̀ pé sinimá tí Yetunde Barnabas bá ti gbé jáde, ó máa lo àwọn òṣèré ńláńlá sí tẹ̀dẹ̀ máa gbádùn ẹ̀ dáadáa ni. Sinimá Akuda yìí ẹ rí pé sinimá tó yẹ pé ó gbẹnu tán, sinimá tó gẹ̀rẹ́gẹ̀jìgẹ̀, sinimá tó gbajúgbajà ni. Ẹ̀yin olólùfẹ́ sinimá yìí, màá ṣàlàyé fún yín bẹ́ẹ̀ ṣe lè wo sinimá yìí apá kìíní ní apá kejì àti apá kẹta. Ẹ má bá mi ká lọ́nu fídíò yìí. Sinimá Akuda yìí ó jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tó gẹ̀rẹ́gẹ̀jìgẹ̀, sinimá tó jẹ́ pé ó kọjá àfẹnuròyìn. Sinimá yìí ó jẹ́ sinimá tó jẹ́ pé kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn tá a bá ń sọ̀rọ̀ nípa sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá. Eléyìí ó kọjá bẹ́ẹ̀ o. Sinimá tá a pè ní, ìyẹn fíìmù Yorùbá tá a pè ní Akuda yìí, Yetunde Barnabas ló gbé sinimá yìí jáde. Yetunde Barnabas ni. Tẹ́ bá wò bí ọjọ́ mélòó sẹ́yìn, Yetunde Barnabas ló gbé Akuda jáde, Akuda part 1, tó dẹ̀ jẹ́ yìí pé sinimá yẹn ó mìlú gidigidi tí àwọn èèyàn wò tí wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ sí láti wò. Tẹ́ bá tó wá wò ó, sinimá yìí apá kejì ti jáde. Bẹ́ẹ̀ ni, apá kejì sinimá Akuda ó ti jáde. Bákan náà apá kẹta náà ó ti wà available láti wò. Báwo lẹ ṣe máa wo sinimá Akuda yìí? Sinimá yìí tẹ́ bá fẹ́ wo Akuda, bóyá ẹ fẹ́ wo part 1 àbí ẹ fẹ́ wo part 2, kí lẹ máa ṣe? Ẹ rí dájú pé ẹ like fídíò tẹ́ ń wò yìí, ó ṣe pàtàkì ẹ like fídíò tí ẹ ń wò yìí. Ẹ subscribe channel tẹ́ wà yìí kẹ́dẹ̀ tan notification bell yín. Tẹ́ bá ti ṣe eléyìí ẹ subscribe channel yìí, ẹ tan notification bell yín. Tẹ́ bá ti ṣe eléyìí kẹ́ bọ́ sínú description box yẹn, ẹ máa rí link tó máa indicate Akuda part 1, Akuda part 2. Èyí tẹ́ bá fẹ́ wò ńbẹ̀ ní kẹ́ click lè kẹ́ lè wò. Kálẹ̀ fẹ́ wo part 1 ẹ click sórí part 1 ẹ máa rí wò. Kálẹ̀ fẹ́ wo part 2 ẹ click sórí part 2 ẹ máa rí wò. Official movie ní láti inú channel Yetunde Barnabas lẹ́tí máa wò. Tó bá wá jẹ́ pé part 3 lẹ́yìn fẹ́ wò, ìyẹn part 3 Akuda kí lẹ máa ṣe, ntẹ́yìn náà máa ṣe òpọ̀. Ẹ rí dájú pé ẹ like fídíò tẹ́ ń wò yìí, ó ṣe pàtàkì ẹ like fídíò yìí. Ẹ subscribe channel tẹ́ wà yìí kẹ́dẹ̀ tan notification bell. Eléyìí ṣe pàtàkì fún ẹ̀yin tí ẹ fẹ́ wo part 3 sinimá yìí, láti tan notification bell yín. Kẹ́ subscribe kẹ́ tan notification bell. Tẹ́ bá ti wá ṣe eléyìí tán ẹ bọ́ sínú comment section. Ẹ comment síbẹ̀ pé Akuda part 3 kí wọ́n bá yín show ẹ̀. Akuda part 3 kí wọ́n bá yín release ẹ̀. Akuda part 3 ẹ̀yin ti ṣe tán ohun tẹ́ fẹ́ wo sinimá yẹn, ìyẹn Akuda part 3 Yorùbá movie. Ẹni kí wọ́n bá yín show ẹ̀, kọ́ bá yín show ẹ̀, kọ́ bá yín show ẹ̀. Akuda part 3 ó ṣe pàtàkì ẹ máa demand fún báyìí, ẹ demand fún dáadáa ní comment section yẹn. Torí bẹ́ẹ̀ bá ṣe demand fún tó
ló máa determine bó ṣe máa tètè bá yín mú jáde, bó ṣe máa tètè gbé wá sójú ìwòran yín tẹ́yin náà máa fi rí wò níbikíbi tẹ́ bá wà. Tó bá ti wá release ẹ̀ tí wọ́n bá yín mú jáde tí wọ́n gbé wá sójú ìwòran yín, àwa máa ṣe update fún yín láti jẹ́ kẹ́ mọ̀ pé sinimá yẹn wọ́n ti ń show ẹ̀ kẹ́ lè lọ wò tiyín. Nítorí pé nígbà tá a bá ṣe update wa, tẹ́ ẹ bá subscribe channel kẹ́ dẹ̀ notification bell yín, ẹ ní lè rí update yẹn. Òun ló fi ṣe pàtàkì kẹ́ subscribe channel yìí kẹ́ dẹ̀ turn notification bell yín. Ẹ lè rí update wa nígbà tá a bá ṣe fún yín. Sinimá yìí dẹ̀ rí àwọn òṣèré ńláńlá wọn kópa ń bẹ̀. Ń ṣàtìmọ̀ pé sinimá tí Túndé Barnabas bá ti gbé jáde, ó máa lo àwọn òṣèré ńláńlá sí tẹ̀dẹ̀ máa gbádùn ẹ̀ dáadáa ni. Sinimá Àkúdà yìí, ẹ rí pé sinimá tó yẹ pé ó gbẹnu tán, sinimá tó gẹ̀rẹ́gẹ̀jìgẹ̀, sinimá tó gbajúgbajà ni. Ẹ̀yin olólùfẹ́ sinimá yìí, màá ṣàlàyé fún yín bẹ́ẹ̀ ṣe lè wo sinimá yìí apá kìíní ni, apá kejì àti apá kẹta. Ẹ máa bá mi ká lọ́nu fídíò yìí. Sinimá Àkúdà yìí ó jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tó gẹ̀rẹ́gẹ̀jìgẹ̀, sinimá tó jẹ́ pé ó kọjá àfẹnuròyìn. Sinimá yìí ó jẹ́ sinimá tó jẹ́ pé kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn tá a bá ń sọ̀rọ̀ nípa sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá. Eléyìí ó kọjá bẹ́ẹ̀ o. Sinimá tá a pè ní, ìyẹn fíìmù Yorùbá tá a pè ní Àkúdà yìí, Yétúndé Barnabas ló gbé sinimá yìí jáde. Yétúndé Barnabas ni. Tẹ́ bá wò bí ọjọ́ mélòó sẹ́yìn, Yétúndé Barnabas ló gbé Àkúdà jáde, Àkúdà part 1, tó dẹ̀ jẹ́ yí pé sinimá yẹn ó mìlú gidigidi tí àwọn èèyàn wò tí wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ sí láti wò. Tẹ́ bá tó wá wò ó, sinimá yẹn apá kejì ti jáde. Bẹ́ẹ̀ ni, apá kejì sinimá Àkúdà ó ti jáde. Bákan náà apá kẹta náà ó ti wà available láti wò. Báwo lẹ ṣe máa wo sinimá Àkúdà yìí? Sinimá yìí tẹ́ bá fẹ́ wo Àkúdà, bóyá fẹ́ wo part 1 àbí fẹ́ wo part 2, kí lẹ máa ṣe? Ẹ rí dájú pé ẹ like fídíò tẹ́ ń wò yìí. Ó ṣe pàtàkì ẹ like fídíò tí ẹ ń wò yìí. Ẹ subscribe channel tẹ́ wà, ẹ kẹ́dẹ̀ turn notification bell yín. Tẹ́ bá ti ṣe eléyìí, ẹ subscribe channel yìí, ẹ turn notification bell yín. Tẹ́ bá ti ṣe eléyìí, kẹ́ bọ́ sínú description box yẹn, ẹ máa rí link tó máa indicate Àkúdà part 1, Àkúdà part 2. Èyí tẹ́ bá fẹ́ wò ń bẹ̀ ní kẹ́ click lè kẹ́ lè wò. Kálẹ̀ fẹ́ wo part 1, ẹ click sórí part 1, ẹ máa rí wò. Kálẹ̀ fẹ́ wo part 2, ẹ click sórí part 2, ẹ máa rí wò. Official movie ní láti inú channel Yétúndé Barnabas lẹ ti máa wò. Tó bá wá jẹ́ pé part 3 lẹ́yìn fẹ́ wò, ìyẹn part 3 Àkúdà, kí lẹ máa ṣe? Ntẹ́yìn náà máa ṣe òpọ̀. Ẹ rí dájú pé ẹ like fídíò tẹ́ ń wò yìí. Ó ṣe pàtàkì ẹ like fídíò yìí. Ẹ subscribe channel tẹ́ wà, ẹ kẹ́dẹ̀ turn notification bell. Eléyìí ṣe pàtàkì fún ẹ̀yin tí ẹ fẹ́ wo part 3 sinimá yìí, láti turn notification bell yín. Kẹ́ subscribe, kẹ́ turn notification bell. Tẹ́ bá ti wá ṣe eléyìí tán, ẹ bọ́ sínú comment section. Ẹ comment síbẹ̀ pé Àkúdà part 3 kí wọ́n bá yín show ẹ̀. Àkúdà part 3 kí wọ́n bá yín release ẹ̀. Àkúdà part 3 ẹ̀yin ti ṣe tán tẹ́ fẹ́ wo sinimá yẹn, ìyẹn Àkúdà part 3 Yorùbá movie. Ẹni kí wọ́n bá yín show ẹ̀, kọ́ bá yín show ẹ̀, kọ́ bá yín show ẹ̀. Àkúdà part 3 ó ṣe pàtàkì ẹ máa demand fún báyìí. Ẹ demand fún dáadáa ní comment section yẹn. Torí bẹ́ẹ̀ bá ṣe demand fún tó ló máa determine bó ṣe máa tètè bá yín mú jáde, bó ṣe máa tètè gbé wá sójú ìwòran yín tẹ́yin náà máa fi rí wò níbikíbi tẹ́ bá wà. Tó bá ti wá release ẹ̀ tí wọ́n bá yín mú jáde tí wọ́n gbé wá sójú ìwòran yín, àwa máa ṣe update fún yín láti jẹ́ kẹ́ mọ̀ pé sinimá yẹn wọ́n ti ń show ẹ̀ kẹ́ lè lọ wò tiyín. Nítorí pé nígbà tá a bá ṣe update wa, tẹ́ ẹ bá subscribe channel kẹ́ dẹ̀ turn notification bell yín, ẹ ní lè rí update yẹn. Òun ló fi ṣe pàtàkì kẹ́ subscribe channel yìí kẹ́ dẹ̀ turn notification bell yín. Ẹ lè rí update wa nígbà tá a bá ṣe fún yín. Sinimá yìí dẹ̀ rí àwọn òṣèré ńláńlá wọn kópa ń bẹ̀. Ń ṣàtìmọ̀ pé sinimá tí Yétúndé Barnabas bá ti gbé jáde, ó máa lo àwọn òṣèré ńláńlá sí tẹ̀dẹ̀ máa gbádùn ẹ̀ dáadáa ni. Sinimá Àkúdà yìí, ẹ rí pé sinimá tó yẹ pé ó gbẹnu tán, sinimá tó gẹ̀rẹ́gẹ̀jìgẹ̀, sinimá tó gbajúgbajà ni. Ẹ̀yin olólùfẹ́ sinimá yìí, màá ṣàlàyé fún yín bẹ́ẹ̀ ṣe lè wo sinimá yìí apá kìíní ni, apá kejì àti apá kẹta. Ẹ máa bá mi ká lọ́nu fídíò yìí. Sinimá Àkúdà yìí ó jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tó gẹ̀rẹ́gẹ̀jìgẹ̀, sinimá tó jẹ́ pé ó kọjá àfẹnuròyìn. Sinimá yìí ó jẹ́ sinimá tó jẹ́ pé kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn tá a bá ń sọ̀rọ̀ nípa sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá. Eléyìí ó kọjá bẹ́ẹ̀ o. Sinimá tá a pè ní, ìyẹn fíìmù Yorùbá tá a pè ní Àkúdà yìí, Yétúndé Barnabas ló gbé sinimá yìí jáde. Yétúndé Barnabas ni. Tẹ́ bá wò bí ọjọ́ mélòó sẹ́yìn,
Yetunde Barnabas ló gbé Àkúdà jáde, Àkúdà part 1, tó dẹ̀ jẹ́ pé sinimá yẹn ó mìlú gidigidi tí àwọn èèyàn wò tí wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ sí láti wò. Tẹ́ bá tún wá wò ó, sinimá yẹn apá kejì ti jáde, bẹ́ẹ̀ ni apá kejì sinimá Àkúdà ó ti jáde. Bákan náà apá kẹta náà ó ti wà available láti wò. Báwo lẹ ṣe máa wo sinimá Àkúdà yìí? Sinimá yìí tẹ́ bá fẹ́ wo Àkúdà, bóyá ẹ fẹ́ wo part 1 àbí ẹ fẹ́ wo part 2, kí lẹ máa ṣe? Ẹ rí dájú pé ẹ like fídíò tẹ́ ń wò yìí. Ó ṣe pàtàkì ẹ like fídíò tí ẹ ń wò yìí. Ẹ subscribe channel tẹ́ wà, ẹ kẹ́dẹ̀ tán notification bell yìí. Tẹ́ bá ti ṣe eléyìí ẹ subscribe channel yìí, ẹ tán notification bell yìí. Tẹ́ bá ti ṣe eléyìí, kẹ́ bọ́ sínú description box yẹn, ẹ máa rí link tó máa indicate Àkúdà part 1, Àkúdà part 2. Èyí tẹ́ bá fẹ́ wò ńbẹ̀ ní kẹ́ click lè kẹ́ lè wò. Kálẹ̀ fẹ́ wo part 1, ẹ click sórí part 1, ẹ máa rí wò. Kálẹ̀ fẹ́ wo part 2, ẹ click sórí part 2, ẹ máa rí wò. Official movie ní láti inú channel Yetunde Barnabas ilẹ̀ tí máa wò. Tó bá wá jẹ́ pé part 3 lẹ́yìn fẹ́ wò, ìyẹn part 3 Àkúdà, kí lẹ máa ṣe? Ntẹ́yìn náà máa ṣe òpọ̀. Ẹ rí dájú pé ẹ like fídíò tẹ́ ń wò yìí. Ó ṣe pàtàkì ẹ like fídíò yìí. Ẹ subscribe channel tẹ́ wà, ẹ kẹ́dẹ̀ tán notification bell. Eléyìí ṣe pàtàkì fún ẹ̀yin tí ẹ fẹ́ wo part 3 sinimá yìí, láti tán notification bell yín. Kẹ́ subscribe, kẹ́ tán notification bell. Tẹ́ bá ti wá ṣe eléyìí tán, ẹ bọ́ sínú comment section. Ẹ comment síbẹ̀ pé Àkúdà part 3 kí wọ́n bá yín show ẹ̀. Àkúdà part 3 kí wọ́n bá yín release ẹ̀. Àkúdà part 3 ẹ̀yin ti ṣe tán tẹ́ fẹ́ wo sinimá yẹn, ìyẹn Àkúdà part 3 Yorùbá movie. Ẹni kí wọ́n bá yín show ẹ̀, kọ́ bá yín show ẹ̀, kọ́ bá yín show ẹ̀. Àkúdà part 3 ó ṣe pàtàkì ẹ máa demand fún báyìí, ẹ demand fún dáadáa ní comment section yẹn. Torí bẹ́ẹ̀ bá ṣe demand fún tó ló máa determine bó ṣe máa tètè bá yín mú jáde, bó ṣe máa tètè gbé wá sójú ìwòran yín, tẹ́yìn náà máa fi wò níbikíbi tẹ́ bá wà. Tó bá ti wá release ẹ̀ tí wọ́n bá yín mú jáde, tí wọ́n gbé wá sójú ìwòran yín, àwa máa ṣe update fún yín láti jẹ́ kẹ́ mọ̀ pé sinimá yẹn wọ́n ti ń show ẹ̀, kẹ́ lè lọ wò tiyín. Nítorí pé nígbà tá a bá ṣe update wa, tẹ́ ẹ bá subscribe channel kẹ́dẹ̀ tán notification bell yín, ẹ ní lè rí update yẹn. Òun ló fi ṣe pàtàkì kẹ́ subscribe channel yìí, kẹ́dẹ̀ tán notification bell yín. Ẹ lè rí update wa nígbà tá a bá ṣe fún yín. Sinimá yìí dẹ̀ rí àwọn òṣèré ńláńlá wọn kópa ń bẹ̀. Ń ṣàtìmọ̀ pé sinimá tí Yetunde Barnabas bá ti gbé jáde, ó máa lo àwọn òṣèré ńláńlá sí tẹ̀dẹ̀ máa gbádùn ẹ̀ dáadáa ni. Sinimá Àkúdà yìí, ẹ rí pé sinimá tó yẹ pé ó gbẹnu tán, sinimá tó gẹ̀rẹ́gẹ̀jigẹ̀, sinimá tó gbajúgbajà ni. Ẹ̀yin olólùfẹ́ sinimá yìí, màá ṣàlàyé fún yín bẹ́ẹ̀ ṣe lè wo sinimá yìí, apá kìíní ni, apá kejì àti apá kẹta. Ẹ má bá mi ká lọ́nu fídíò yìí. Sinimá Àkúdà yìí ó jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tó gẹ̀rẹ́gẹ̀jigẹ̀, sinimá tó jẹ́ pé ó kọjá àfẹnuròyìn. Sinimá yìí ó jẹ́ sinimá tó jẹ́ pé kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn tá a bá ń sọ̀rọ̀ nípa sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá. Eléyìí ó kọjá bẹ́ẹ̀ o. Sinimá tá a pè ní, ìyẹn fíìmù Yorùbá tá a pè ní Àkúdà yìí, Yetunde Barnabas ló gbé sinimá yìí jáde. Yetunde Barnabas ni. Tẹ́ bá wò bí ọjọ́ mélòó sẹ́yìn, Yetunde Barnabas ló gbé Àkúdà jáde, Àkúdà part 1, tó dẹ̀ jẹ́ pé sinimá yẹn ó mìlú gidigidi tí àwọn èèyàn wò tí wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ sí láti wò. Tẹ́ bá tún wá wò ó, sinimá yìí apá kejì ti jáde, bẹ́ẹ̀ ni apá kejì sinimá Àkúdà ó ti jáde. Bákan náà apá kẹta náà ó ti wà available láti wò. Báwo lẹ ṣe máa wo sinimá Àkúdà yìí? Sinimá yìí tẹ́ bá fẹ́ wo Àkúdà, bóyá ẹ fẹ́ wo part 1 àbí ẹ fẹ́ wo part 2, kí lẹ máa ṣe? Ẹ rí dájú pé ẹ like fídíò tẹ́ ń wò yìí. Ó ṣe pàtàkì ẹ like fídíò tí ẹ ń wò yìí. Ẹ subscribe channel tẹ́ wà, ẹ kẹ́dẹ̀ tán notification bell yín. Tẹ́ bá ti ṣe eléyìí ẹ subscribe channel yìí, ẹ tán notification bell yín. Tẹ́ bá ti ṣe eléyìí, kẹ́ bọ́ sínú description box yẹn, ẹ máa rí link tó máa indicate Àkúdà part 1, Àkúdà part 2. Èyí tẹ́ bá fẹ́ wò ńbẹ̀ ní kẹ́ click lè kẹ́ lè wò. Kálẹ̀ fẹ́ wo part 1, ẹ click sórí part 1, ẹ máa rí wò. Kálẹ̀ fẹ́ wo part 2, ẹ click sórí part 2, ẹ máa rí wò. Official movie ní láti inú channel Yetunde Barnabas ilẹ̀ tí máa wò. Tó bá wá jẹ́ pé part 3 lẹ́yìn fẹ́ wò, ìyẹn part 3 Àkúdà, kí lẹ máa ṣe? Ntẹ́yìn náà máa ṣe òpọ̀. Ẹ rí dájú pé ẹ like fídíò tẹ́ ń wò yìí. Ó ṣe pàtàkì ẹ like fídíò yìí. Ẹ subscribe channel tẹ́ wà, ẹ kẹ́dẹ̀ tán notification bell. Eléyìí ṣe pàtàkì fún ẹ̀yin tí ẹ fẹ́ wo part 3 sinimá yìí, láti tán notification bell yín. Kẹ́ subscribe, kẹ́ tán notification bell.
tẹ́ bá ti wá ṣe léyìí tán ẹ bọ́ sínú comment section ẹ comment síbẹ̀ pé Akuda part 3 kí wọ́n bá yín ṣù ẹ̀, Akuda part 3 kí wọ́n bá yín release ẹ̀, Akuda part 3 ẹ̀ ń ti ṣe tán ohun tẹ́ fẹ́ wo sinimá yẹn Akuda part 3 Yorùbá movie ẹni kí wọ́n bá yín ṣù ẹ̀, kọ́ bá yín ṣù ẹ̀, kọ́ bá yín ṣù ẹ̀ Akuda part 3. Ó ṣe pàtàkì ẹ máa demand fún báyìí, ẹ demand fún dáadáa ní comment section yẹn torí bẹ́ẹ̀ bá ṣe demand fún tó ló máa determine bó ṣe máa tètè bá yín mú jáde, bó ṣe máa tètè gbé wá sójú ìwòran yín tẹ́yìn náà máa fi wò níbikíbi tẹ́ bá wà. Tó bá ti wá release ẹ̀ tí wọ́n bá yín mú jáde tí wọ́n gbé wá sójú ìwòran yín, àwa máa ṣe update fún yín láti jẹ́ kẹ́ mọ̀ pé sinimá yẹn wọ́n ti ń ṣù ẹ̀kẹ́lẹ́ lọ́wọ́ tí yín nítorí pé nígbà tá a bá ṣe update wa tẹ́ ẹ bá subscribe channel kẹ́lẹ́ notification bell yín ẹ̀ ní lè rí update yẹn. Òun ló fi ṣe pàtàkì kẹ́ subscribe channel yìí kẹ́lẹ́ tan notification bell yín ẹ lè rí update wa nígbà tá a bá ṣe fún yín. Sinimá yìí dẹ̀rẹ̀ àwọn òṣèré ńláńlá wọn kópa ń bẹ̀ ń ṣàtìmọ̀ pé sinimá tí Túndé Barnabas bá ti gbé jáde ó máa lo àwọn òṣèré ńláńlá sí tẹ̀dẹ̀ máa gbádùn ẹ̀ dáadáa ni. Sinimá Akuda yìí ẹ rí pé sinimá tó yẹ pé ó gbẹnu tán, sinimá tó gẹ̀rẹ́gẹ̀jìgẹ̀, sinimá tó gbajúgbajà ni. Ẹ̀yin olólùfẹ́ sinimá yìí màá ṣàlàyé fún yín bẹ́ẹ̀ ṣe lè wo sinimá yìí apá kìíní ní apá kejì àti apá kẹta. Ẹ má bá mi ká lọ́nu fídíò yìí. Sinimá Akuda yìí ó jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tó gẹ̀rẹ́gẹ̀jìgẹ̀, sinimá tó jẹ́ pé ó kọjá àfẹnuròyìn. Sinimá yìí ó jẹ́ sinimá tó jẹ́ pé kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn tá a bá ń sọ̀rọ̀ nípa sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá. Eléyìí ó kọjá bẹ́ẹ̀ o. Sinimá tá a pè ní ìyẹn fíìmù Yorùbá tá a pè ní Akuda yìí Yétúndé Barnabas ló gbé sinimá yìí jáde. Yétúndé Barnabas ni. Tẹ́ bá wò bí ọjọ́ mélòó sẹ́yìn Yétúndé Barnabas ló gbé Akuda jáde, Akuda part 1 tó dẹ̀ jẹ́ yìí pé sinimá yẹn ó mìlú gidigidi tí àwọn èèyàn wò tí wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ sí láti wò. Tẹ́ bá tó wá wò sinimá yìí apá kejì ti jáde, bẹ́ẹ̀ ni apá kejì sinimá Akuda ó ti jáde. Bákan náà apá kẹta náà ó ti wà available láti wò. Báwo lẹ ṣe máa wo sinimá Akuda yìí? Sinimá yìí tẹ́ bá fẹ́ wo Akuda bóyá fẹ́ wo part 1 àbí fẹ́ wo part 2 kí lẹ máa ṣe? Ẹ rí dájú pé ẹ like fídíò tẹ́ ń wò yìí. Ó ṣe pàtàkì ẹ like fídíò tí ẹ ń wò yìí. Ẹ subscribe channel tẹ́ wà ẹ kẹ́dẹ̀ tan notification bell yín. Tẹ́ bá ti ṣe eléyìí ẹ subscribe channel yìí ẹ tan notification bell yín. Tẹ́ bá ti ṣe eléyìí kẹ́ bọ́ sínú description box yẹn ẹ máa rí link tó máa indicate Akuda part 1, Akuda part 2. Èyí tẹ́ bá fẹ́ wò ń bẹ̀ ní kẹ́ click lè kẹ́ lè wò. Kálẹ̀ fẹ́ wo part 1 ẹ click sórí part 1 ẹ máa rí wò. Kálẹ̀ fẹ́ wo part 2 ẹ click sórí part 2 ẹ máa rí wò. Official movie ní láti inú channel Yétúndé Barnabas ilẹ̀ tí máa wò. Tó bá wá jẹ́ pé part 3 lẹ́yìn fẹ́ wò ìyẹn part 3 Akuda kí lẹ máa ṣe? Ntẹ́yìn náà máa ṣe òpọ̀. Ẹ rí dájú pé ẹ like fídíò tẹ́ ń wò yìí. Ó ṣe pàtàkì ẹ like fídíò yìí. Ẹ subscribe channel tẹ́ wà ẹ kẹ́dẹ̀ tan notification bell. Eléyìí ṣe pàtàkì fún ẹ̀yin tí ẹ fẹ́ wo part 3 sinimá yìí láti tan notification bell yín. Kẹ́ subscribe kẹ́ tan notification bell. Tẹ́ bá ti wá ṣe léyìí tán ẹ bọ́ sínú comment section ẹ comment síbẹ̀ pé Akuda part 3 kí wọ́n bá yín ṣù ẹ̀, Akuda part 3 kí wọ́n bá yín release ẹ̀, Akuda part 3 ẹ̀ ń ti ṣe tán ohun tẹ́ fẹ́ wo sinimá yẹn Akuda part 3 Yorùbá movie ẹni kí wọ́n bá yín ṣù ẹ̀, kọ́ bá yín ṣù ẹ̀, kọ́ bá yín ṣù ẹ̀ Akuda part 3. Ó ṣe pàtàkì ẹ máa demand fún báyìí, ẹ demand fún dáadáa ní comment section yẹn torí bẹ́ẹ̀ bá ṣe demand fún tó ló máa determine bó ṣe máa tètè bá yín mú jáde, bó ṣe máa tètè gbé wá sójú ìwòran yín tẹ́yìn náà máa fi wò níbikíbi tẹ́ bá wà. Tó bá ti wá release ẹ̀ tí wọ́n bá yín mú jáde tí wọ́n gbé wá sójú ìwòran yín, àwa máa ṣe update fún yín láti jẹ́ kẹ́ mọ̀ pé sinimá yẹn wọ́n ti ń ṣù ẹ̀kẹ́lẹ́ lọ́wọ́ tí yín nítorí pé nígbà tá a bá ṣe update wa tẹ́ ẹ bá subscribe channel kẹ́dẹ̀ tan notification bell yín ẹ ní lè rí update yẹn. Òun ló fi ṣe pàtàkì kẹ́ subscribe channel yìí kẹ́dẹ̀ tan notification bell yín ẹ lè rí update wa nígbà tá a bá ṣe fún yín. Sinimá yìí dẹ̀rẹ̀ àwọn òṣèré ńláńlá wọn kópa ń bẹ̀ ń ṣàtìmọ̀ pé sinimá tí Yétúndé Barnabas bá ti gbé jáde ó máa lo àwọn òṣèré ńláńlá sí tẹ̀dẹ̀ máa gbádùn ẹ̀ dáadáa ni. Sinimá Akuda yìí ẹ rí pé sinimá tó yẹ pé ó gbẹnu tán, sinimá tó gẹ̀rẹ́gẹ̀jìgẹ̀, sinimá tó gbajúgbajà ni. Ẹ̀yin olólùfẹ́ sinimá yìí màá ṣàlàyé fún yín bẹ́ẹ̀ ṣe lè wo sinimá yìí apá kìíní ní apá kejì àti apá kẹta. Ẹ má bá mi ká lọ́nu fídíò yìí.
Sinimá Àkúdà yìí ó jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tó gẹ̀rẹ́gẹ̀jigẹ̀, sinimá tó jẹ́ pé ó kọjá àfẹnuròyìn. Sinimá yìí ó jẹ́ sinimá tó jẹ́ pé kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn tá a bá ń sọ̀rọ̀ nípa sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá. Eléyìí ó kọjá bẹ́ẹ̀ o. Sinimá tá a pè ní ìyẹn fíìmù Yorùbá tá a pè ní Àkúdà yìí, Yétúndé Barnabas ló gbé sinimá yìí jáde. Yétúndé Barnabas ni. Tẹ́ bá wò bí ọjọ́ mélòó sẹ́yìn, Yétúndé Barnabas ló gbé Àkúdà jáde, Àkúdà Part 1, tó dẹ̀ jẹ́ pé sinimá yẹn ó mìlú gidigidi tí àwọn èèyàn wò tí wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ sí láti wò. Tẹ́ bá tó wá wò ó, sinimá yẹn apá kejì ti jáde. Bẹ́ẹ̀ ni, apá kejì sinimá Àkúdà ó ti jáde. Bákan náà, apá kẹta náà ó ti wà available láti wò. Báwo lẹ ṣe máa wo sinimá Àkúdà yìí? Sinimá yìí tẹ́ bá fẹ́ wo Àkúdà, bóyá fẹ́ wo Part 1 àbí fẹ́ wo Part 2, kí lẹ máa ṣe? Ẹ rí dájú pé ẹ like fídíò tẹ́ ń wò yìí. Ó ṣe pàtàkì ẹ like fídíò tí ẹ ń wò yìí. Ẹ subscribe channel tẹ́ wà, ẹ kẹ́dẹ̀ tan notification bell yín. Tẹ́ bá ti ṣe eléyìí, ẹ subscribe channel yìí, ẹ tan notification bell yín. Tẹ́ bá ti ṣe eléyìí, kẹ́ bọ́ sínú description box yẹn, ẹ máa rí link tó máa indicate Àkúdà Part 1, Àkúdà Part 2. Èyí tẹ́ bá fẹ́ wò ńbẹ̀ ní kẹ́ click lé kẹ́ lè wò. Kálẹ̀ fẹ́ wo Part 1, ẹ click sórí Part 1, ẹ máa rí wò. Kálẹ̀ fẹ́ wo Part 2, ẹ click sórí Part 2, ẹ máa rí wò. Official movie ní láti inú channel Yétúndé Barnabas lẹ ti máa wò. Tó bá wá jẹ́ pé Part 3 lẹ́yìn fẹ́ wò, ìyẹn Part 3 Àkúdà, kí lẹ máa ṣe? Ntẹ́yìn náà máa ṣe ọ̀pọ̀. Ẹ rí dájú pé ẹ like fídíò tẹ́ ń wò yìí. Ó ṣe pàtàkì ẹ like fídíò yìí. Ẹ subscribe channel tẹ́ wà, ẹ kẹ́dẹ̀ tan notification bell. Eléyìí ṣe pàtàkì fún ẹ̀yin tí ẹ fẹ́ wo Part 3 sinimá yìí, láti tan notification bell yín. Kẹ́ subscribe, kẹ́ tan notification bell. Tẹ́ bá ti wá ṣe eléyìí tán, ẹ bọ́ sínú comment section. Ẹ comment síbẹ̀ pé Àkúdà Part 3 kí wọ́n bá yín show ẹ̀. Àkúdà Part 3 kí wọ́n bá yín release ẹ̀. Àkúdà Part 3 ẹ̀yin ti ṣe tán tẹ́ fẹ́ wo sinimá yẹn, ìyẹn Àkúdà Part 3 Yorùbá movie. Ẹni kí wọ́n bá yín show ẹ̀, kọ́ bá yín show ẹ̀, kọ́ bá yín show ẹ̀. Àkúdà Part 3 ó ṣe pàtàkì ẹ máa demand fún báyìí. Ẹ demand fún dáadáa ní comment section yẹn. Torí bẹ́ẹ̀ bá ṣe demand fún tó ló máa determine bó ṣe máa tètè bá yín mú jáde, bó ṣe máa tètè gbé wá sójú ìwòran yín, tẹ́yìn náà máa fi rí wò níbikíbi tẹ́ bá wà. Tó bá ti wá release ẹ̀ tí wọ́n bá yín mú jáde, tí wọ́n gbé wá sójú ìwòran yín, àwa máa ṣe update fún yín láti jẹ́ kẹ́ mọ̀ pé sinimá yẹn wọ́n ti ń show ẹ̀, kẹ́ lè lọ wò tí. Nítorí pé nígbà tá a bá ṣe update wa, tẹ́ ẹ bá subscribe channel kẹ́dẹ̀ tan notification bell yín, ẹ ní lè rí update yẹn. Òun ló fi ṣe pàtàkì kẹ́ subscribe channel yìí, kẹ́dẹ̀ tan notification bell yín. Ẹ lè rí update wa nígbà tá a bá ṣe fún yín. Sinimá yìí dẹ̀ rí àwọn òṣèré ńláńlá wọn kópa ńbẹ̀. Ń ṣàtìmọ̀ pé sinimá tí Yétúndé Barnabas bá ti gbé jáde, ó máa lo àwọn òṣèré ńláńlá sí tẹ̀dẹ̀ máa gbádùn ẹ̀ dáadáa ni. Sinimá Àkúdà yìí, ẹ rí pé sinimá tó yẹ pé ó gbẹnu tán, sinimá tó gẹ̀rẹ́gẹ̀jigẹ̀, sinimá tó gbajúgbajà ni. Ẹ̀yin olólùfẹ́ sinimá yìí, màá ṣàlàyé fún yín bẹ́ẹ̀ ṣe lè wo sinimá yìí, apá kìíní ni, apá kejì àti apá kẹta. Ẹ máa bá mi ká lọ́nu fídíò yìí. Sinimá Àkúdà yìí ó jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tó gẹ̀rẹ́gẹ̀jigẹ̀, sinimá tó jẹ́ pé ó kọjá àfẹnuròyìn. Sinimá yìí ó jẹ́ sinimá tó jẹ́ pé kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn tá a bá ń sọ̀rọ̀ nípa sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá. Eléyìí ó kọjá bẹ́ẹ̀ o. Sinimá tá a pè ní ìyẹn fíìmù Yorùbá tá a pè ní Àkúdà yìí, Yétúndé Barnabas ló gbé sinimá yìí jáde. Yétúndé Barnabas ni. Tẹ́ bá wò bí ọjọ́ mélòó sẹ́yìn, Yétúndé Barnabas ló gbé Àkúdà jáde, Àkúdà Part 1, tó dẹ̀ jẹ́ pé sinimá yẹn ó mìlú gidigidi tí àwọn èèyàn wò tí wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ sí láti wò. Tẹ́ bá tó wá wò ó, sinimá yẹn apá kejì ti jáde. Bẹ́ẹ̀ ni, apá kejì sinimá Àkúdà ó ti jáde. Bákan náà, apá kẹta náà ó ti wà available láti wò. Báwo lẹ ṣe máa wo sinimá Àkúdà yìí? Sinimá yìí tẹ́ bá fẹ́ wo Àkúdà, bóyá fẹ́ wo Part 1 àbí fẹ́ wo Part 2, kí lẹ máa ṣe? Ẹ rí dájú pé ẹ like fídíò tẹ́ ń wò yìí. Ó ṣe pàtàkì ẹ like fídíò tí ẹ ń wò yìí. Ẹ subscribe channel tẹ́ wà, ẹ kẹ́dẹ̀ tan notification bell yín. Tẹ́ bá ti ṣe eléyìí, ẹ subscribe channel yìí, ẹ tan notification bell yín. Tẹ́ bá ti ṣe eléyìí, kẹ́ bọ́ sínú description box yẹn, ẹ máa rí link tó máa indicate Àkúdà Part 1, Àkúdà Part 2. Èyí tẹ́ bá fẹ́ wò ńbẹ̀ ní kẹ́ click lé kẹ́ lè wò. Kálẹ̀ fẹ́ wo Part 1, ẹ click sórí Part 1, ẹ máa rí wò.
kálẹ̀ fẹ́ wo part 2 ẹ click sórí part 2 ẹ máa rí wò. Official movie ní láti inú channel Yetunde Barnabas lẹ ti máa wò. Tó bá wá jẹ́ pé part 3 lẹ́yìn fẹ́ wò, ìyẹn part 3 Àkúdà kí lẹ máa ṣe, ntẹ́yìn náà máa ṣe ọ̀pọ̀. Ẹ rí dájú pé ẹ like video tẹ́ ń wò yìí, ó ṣe pàtàkì ẹ like video yìí. Ẹ subscribe channel tẹ́ wà ẹ kẹ́dẹ̀ tọ́ notification bell. Eléyìí ṣe pàtàkì fún ẹ̀yin tí ẹ fẹ́ wo part 3 sinimá yìí láti tọ́ notification bell yín. Kẹ́ subscribe kẹ́ tọ́ notification bell. Tẹ́ bá ti wá ṣe léyìí tán ẹ bọ́ sínú comment section. Ẹ comment síbẹ̀ pé Àkúdà part 3 kí wọ́n bá yín show ẹ̀. Àkúdà part 3 kí wọ́n bá yín release ẹ̀. Àkúdà part 3 ẹ̀yin ti ṣe tán tẹ́ fẹ́ wo sinimá yẹn, ìyẹn Àkúdà part 3 Yorùbá movie. Ẹni kí wọ́n bá yín show ẹ̀, kọ́ bá yín show ẹ̀, kọ́ bá yín show ẹ̀. Àkúdà part 3 ó ṣe pàtàkì ẹ máa demand fún báyìí, ẹ demand fún dáadáa ní comment section yẹn. Torí bẹ́ẹ̀ bá ṣe demand fún tó ló máa determine bó ṣe máa tètè bá yín mú jáde, bó ṣe máa tètè gbé wá sójú ìwòran yín tẹ́yìn náà máa fi wò níbikíbi tẹ́ bá wà. Tó bá ti wá release ẹ̀ tí wọ́n bá yín mú jáde, tí wọ́n gbé wá sójú ìwòran yín, àwa máa ṣe update fún yín láti jẹ́ kẹ́ mọ̀ pé sinimá yẹn wọ́n ti ń show ẹ̀ kẹ́lẹ́ lọ wò tí yín. Nítorí pé nígbà tá a bá ṣe update wa, tẹ́ ẹ bá subscribe channel kẹ́dẹ̀ tọ́ notification bell yín, ẹ ní lè rí update yẹn. Òun ló fi ṣe pàtàkì kẹ́ subscribe channel yìí kẹ́dẹ̀ tọ́ notification bell yín. Ẹ lè rí update wa nígbà tá a bá ṣe fún yín. Sinimá yìí dẹ̀rẹ̀ àwọn òṣèré ńláńlá wọn kópa ń bẹ̀. Ń ṣàtìmọ̀ pé sinimá tí Yetunde Barnabas bá ti gbé jáde, ó máa lo àwọn òṣèré ńláńlá sí tẹ̀dẹ̀ máa gbádùn ẹ̀ dáadáa ni. Sinimá Àkúdà yìí, ẹ rí pé sinimá tó yẹ pé ó gbẹnu tán, sinimá tó gẹ̀rẹ́gẹ̀jìgẹ̀, sinimá tó gbajúgbajà ni. Ẹ̀yin olólùfẹ́ sinimá yìí, màá ṣàlàyé fún yín bẹ́ẹ̀ ṣe lè wo sinimá yìí apá kìíní ní apá kejì àti apá kẹta. Ẹ má bá mi ká lọ́nu fídíò yìí. Sinimá Àkúdà yìí ó jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tó gẹ̀rẹ́gẹ̀jìgẹ̀, sinimá tó jẹ́ pé ó kọjá àfẹnuròyìn. Sinimá yìí ó jẹ́ sinimá tó jẹ́ pé kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn tá a bá ń sọ̀rọ̀ nípa sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá. Eléyìí ó kọjá bẹ́ẹ̀ o. Sinimá tá a pè ní, ìyẹn fíìmù Yorùbá tá a pè ní Àkúdà yìí, Yetunde Barnabas ló gbé sinimá yìí jáde. Yetunde Barnabas ni. Tẹ́ bá wò bí ọjọ́ mélòó sẹ́yìn, Yetunde Barnabas ló gbé Àkúdà jáde, Àkúdà part 1. Tó dẹ̀ jẹ́ pé sinimá yẹn ó mìlú gidigidi tí àwọn èèyàn wò tí wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ sí láti wò. Tẹ́ bá tó wá wò sinimá yẹn apá kejì ti jáde. Bẹ́ẹ̀ ni, apá kejì sinimá Àkúdà ó ti jáde. Bákan náà apá kẹta náà ó ti wà available láti wò. Báwo lẹ ṣe máa wo sinimá Àkúdà yìí? Sinimá yìí tẹ́ bá fẹ́ wo Àkúdà, bóyá ẹ fẹ́ wo part 1 àbí ẹ fẹ́ wo part 2, kí lẹ máa ṣe? Ẹ rí dájú pé ẹ like video tẹ́ ń wò yìí. Ó ṣe pàtàkì ẹ like video tí ẹ ń wò yìí. Ẹ subscribe channel tẹ́ wà ẹ kẹ́dẹ̀ tán notification bell yín. Tẹ́ bá ti ṣe eléyìí ẹ subscribe channel yìí, ẹ tán notification bell yín. Tẹ́ bá ti ṣe eléyìí kẹ́ bọ́ sínú description box yẹn, ẹ máa rí link tó máa indicate Àkúdà part 1, Àkúdà part 2. Èyí tẹ́ bá fẹ́ wò ń bẹ̀ ní kẹ́ click lè kẹ́ lè wò. Kálẹ̀ fẹ́ wo part 1 ẹ click sórí part 1 ẹ máa rí wò. Kálẹ̀ fẹ́ wo part 2 ẹ click sórí part 2 ẹ máa rí wò. Official movie ní láti inú channel Yetunde Barnabas lẹ ti máa wò. Tó bá wá jẹ́ pé part 3 lẹ́yìn fẹ́ wò, ìyẹn part 3 Àkúdà kí lẹ máa ṣe, ntẹ́yìn náà máa ṣe ọ̀pọ̀. Ẹ rí dájú pé ẹ like video tẹ́ ń wò yìí. Ó ṣe pàtàkì ẹ like video yìí. Ẹ subscribe channel tẹ́ wà ẹ kẹ́dẹ̀ tọ́ notification bell. Eléyìí ṣe pàtàkì fún ẹ̀yin tí ẹ fẹ́ wo part 3 sinimá yìí láti tọ́ notification bell yín. Kẹ́ subscribe kẹ́ tọ́ notification bell. Tẹ́ bá ti wá ṣe léyìí tán ẹ bọ́ sínú comment section. Ẹ comment síbẹ̀ pé Àkúdà part 3 kí wọ́n bá yín show ẹ̀. Àkúdà part 3 kí wọ́n bá yín release ẹ̀. Àkúdà part 3 ẹ̀yin ti ṣe tán tẹ́ fẹ́ wo sinimá yẹn, ìyẹn Àkúdà part 3 Yorùbá movie. Ẹni kí wọ́n bá yín show ẹ̀, kọ́ bá yín show ẹ̀, kọ́ bá yín show ẹ̀. Àkúdà part 3 ó ṣe pàtàkì ẹ máa demand fún báyìí, ẹ demand fún dáadáa ní comment section yẹn. Torí bẹ́ẹ̀ bá ṣe demand fún tó ló máa determine bó ṣe máa tètè bá yín mú jáde, bó ṣe máa tètè gbé wá sójú ìwòran yín tẹ́yìn náà máa fi wò níbikíbi tẹ́ bá wà. Tó bá ti wá release ẹ̀ tí wọ́n bá yín mú jáde, tí wọ́n gbé wá sójú ìwòran yín, àwa máa ṣe update fún yín láti jẹ́ kẹ́ mọ̀ pé sinimá yẹn wọ́n ti ń show ẹ̀ kẹ́lẹ́ lọ wò tí yín. Nítorí pé nígbà tá a bá ṣe update wa, tẹ́ ẹ bá subscribe channel kẹ́dẹ̀ tọ́ notification bell yín, ẹ ní lè rí update yẹn. Òun ló fi ṣe pàtàkì kẹ́ subscribe channel yìí kẹ́dẹ̀ tọ́ notification bell yín. Ẹ lè rí update wa nígbà tá a bá ṣe fún yín.
Sinimá yìí dẹ̀ rí àwọn òṣèré ńláńlá wọn kópa ń bẹ̀. Ń ṣàtìmọ̀ pé sinimá tí Túndé Barnabas bá ti gbé jáde ó máa lo àwọn òṣèré ńláńlá sí tẹ̀dẹ̀ máa gbádùn ẹ̀ dáadáa ni. Sinimá Àkúdà yìí ẹ rí pé sinimá tó yẹ pé ó gbẹnu tán, sinimá tó gẹ̀rẹ́gẹ̀jigẹ̀, sinimá tó gbajúgbajà ni. Ẹ̀yin olólùfẹ́ sinimá yìí màá ṣàlàyé fún yín bẹ́ẹ̀ ṣe lè wo sinimá yìí apá kìíní ni, apá kejì àti apá kẹta. Ẹ má bá mi ká lọ́nu fídíò yìí. Sinimá Àkúdà yìí ó jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tó gẹ̀rẹ́gẹ̀jigẹ̀, sinimá tó jẹ́ pé ó kọjá àfẹnuròyìn. Sinimá yìí ó jẹ́ sinimá tó jẹ́ pé kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn tá a bá ń sọ̀rọ̀ nípa sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá. Eléyìí ó kọjá bẹ́ẹ̀ o. Sinimá tá a pè ní ìyẹn fíìmù Yorùbá tá a pè ní Àkúdà yìí, Yétúndé Barnabas ló gbé sinimá yìí jáde. Yétúndé Barnabas ni. Tẹ́ bá wò bí ọjọ́ mélòó sẹ́yìn, Yétúndé Barnabas ló gbé Àkúdà jáde, Àkúdà Part 1, tó dẹ̀ jẹ́ pé sinimá yẹn ó mìlú gidigidi tí àwọn èèyàn wò tí wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ sí láti wò. Tẹ́ bá tún wá wò sinimá yìí apá kejì ti jáde. Bẹ́ẹ̀ ni, apá kejì sinimá Àkúdà ó ti jáde. Bákan náà apá kẹta náà ó ti wà available láti wò. Báwo lẹ ṣe máa wo sinimá Àkúdà yìí? Sinimá yìí tẹ́ bá fẹ́ wo Àkúdà, bóyá ẹ fẹ́ wo Part 1 àbí ẹ fẹ́ wo Part 2, kí lẹ máa ṣe? Ẹ rí dájú pé ẹ like fídíò tẹ́ ń wò yìí. Ó ṣe pàtàkì kẹ́ like fídíò tí ẹ ń wò yìí. Ẹ subscribe channel tẹ́ wà ẹ kẹ́dẹ̀ tán notification bell yìí. Tẹ́ bá ti ṣe eléyìí ẹ subscribe channel yìí, ẹ tán notification bell yìí. Tẹ́ bá ti ṣe eléyìí kẹ́ bọ́ sínú description box yẹn, ẹ máa rí link tó máa indicate Àkúdà Part 1, Àkúdà Part 2. Èyí tẹ́ bá fẹ́ wò ń bẹ̀ ní kẹ́ click lè kẹ́ lè wò. Kálẹ̀ fẹ́ wo Part 1 ẹ click sórí Part 1 ẹ máa rí wò. Kálẹ̀ fẹ́ wo Part 2 ẹ click sórí Part 2 ẹ máa rí wò. Official movie ní láti inú channel Yétúndé Barnabas lẹ ti máa wò. Tó bá wá jẹ́ pé Part 3 lẹ́yìn fẹ́ wò, ìyẹn Part 3 Àkúdà, kí lẹ máa ṣe? Ntẹ́yìn náà máa ṣe ọ̀pọ̀. Ẹ rí dájú pé ẹ like fídíò tẹ́ ń wò yìí. Ó ṣe pàtàkì ẹ like fídíò yìí. Ẹ subscribe channel tẹ́ wà ẹ kẹ́dẹ̀ tán notification bell. Eléyìí ṣe pàtàkì fún ẹ̀yin tí ẹ fẹ́ wo Part 3 sinimá yìí láti tán notification bell yín. Kẹ́ subscribe kẹ́ tán notification bell. Tẹ́ bá ti wá ṣe eléyìí tán ẹ bọ́ sínú comment section. Ẹ comment síbẹ̀ pé Àkúdà Part 3 kí wọ́n bá yín show ẹ̀. Àkúdà Part 3 kí wọ́n bá yín release ẹ̀. Àkúdà Part 3 ẹ̀yin ti ṣe tán ohun tẹ́ fẹ́ wo sinimá yẹn, ìyẹn Àkúdà Part 3 Yorùbá movie. Ẹni kí wọ́n bá yín show ẹ̀, kọ́ bá yín show ẹ̀, kọ́ bá yín show ẹ̀. Àkúdà Part 3 ó ṣe pàtàkì ẹ máa demand fún báyìí. Ẹ demand fún dáadáa ní comment section yẹn. Torí bẹ́ẹ̀ bá ṣe demand fún tó ló máa determine bó ṣe máa tètè bá yín mú jáde, bó ṣe máa tètè gbé wá sójú ìwòran yín tẹ́yìn náà máa fi rí wò níbikíbi tẹ́ bá wà. Tó bá ti wá release ẹ̀ tí wọ́n bá yín mú jáde, tí wọ́n gbé wá sójú ìwòran yín, àwa máa ṣe update fún yín láti jẹ́ kẹ́ mọ̀ pé sinimá yẹn wọ́n ti ń show ẹ̀ kẹ́lẹ́ lọ́wọ́ tí yín. Nítorí pé nígbà tá a bá ṣe update wa, tẹ́ ẹ bá subscribe channel kẹ́dẹ̀ tán notification bell yín, ẹ ní lè rí update yẹn. Òun ló fi ṣe pàtàkì kẹ́ subscribe channel yìí kẹ́dẹ̀ tán notification bell yín. Ẹ lè rí update wa nígbà tá a bá ṣe fún yín. Sinimá yìí dẹ̀ rí àwọn òṣèré ńláńlá wọn kópa ń bẹ̀. Ń ṣàtìmọ̀ pé sinimá tí Yétúndé Barnabas bá ti gbé jáde ó máa lo àwọn òṣèré ńláńlá sí tẹ̀dẹ̀ máa gbádùn ẹ̀ dáadáa ni. Sinimá Àkúdà yìí ẹ rí pé sinimá tó yẹ pé ó gbẹnu tán, sinimá tó gẹ̀rẹ́gẹ̀jigẹ̀, sinimá tó gbajúgbajà ni. Ẹ̀yin olólùfẹ́ sinimá yìí màá ṣàlàyé fún yín bẹ́ẹ̀ ṣe lè wo sinimá yìí apá kìíní ni, apá kejì àti apá kẹta. Ẹ má bá mi ká lọ́nu fídíò yìí. Sinimá Àkúdà yìí ó jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tó gẹ̀rẹ́gẹ̀jigẹ̀, sinimá tó jẹ́ pé ó kọjá àfẹnuròyìn. Sinimá yìí ó jẹ́ sinimá tó jẹ́ pé kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn tá a bá ń sọ̀rọ̀ nípa sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá. Eléyìí ó kọjá bẹ́ẹ̀ o. Sinimá tá a pè ní ìyẹn fíìmù Yorùbá tá a pè ní Àkúdà yìí, Yétúndé Barnabas ló gbé sinimá yìí jáde. Yétúndé Barnabas ni. Tẹ́ bá wò bí ọjọ́ mélòó sẹ́yìn, Yétúndé Barnabas ló gbé Àkúdà jáde, Àkúdà Part 1, tó dẹ̀ jẹ́ pé sinimá yẹn ó mìlú gidigidi tí àwọn èèyàn wò tí wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ sí láti wò. Tẹ́ bá tún wá wò sinimá yìí apá kejì ti jáde. Bẹ́ẹ̀ ni, apá kejì sinimá Àkúdà ó ti jáde. Bákan náà apá kẹta náà ó ti wà available láti wò. Báwo lẹ ṣe máa wo sinimá Àkúdà yìí? Sinimá yìí tẹ́ bá fẹ́ wo Àkúdà, bóyá ẹ fẹ́ wo Part 1 àbí ẹ fẹ́ wo Part 2, kí lẹ máa ṣe? Ẹ rí dájú pé
ẹ like video tẹ́ ń wò yìí, ó ṣe pàtàkì ẹ like video tí ẹ ń wò yìí. Ẹ subscribe channel tẹ́ wà, ẹ kẹ́dẹ̀ tán notification bell yín. Tẹ́ bá ti ṣe eléyìí ẹ subscribe channel yìí, ẹ tán notification bell yín. Tẹ́ bá ti ṣe eléyìí kẹ́ bọ́ sínú description box yẹn, ẹ máa rí link tó máa indicate Akuda part 1, Akuda part 2. Èyí tẹ́ bá fẹ́ wò ńbẹ̀ ní kẹ́ click lè kẹ́ lè wò. Kálẹ̀ fẹ́ wo part 1 ẹ click sórí part 1 ẹ máa rí wò. Kálẹ̀ fẹ́ wo part 2 ẹ click sórí part 2 ẹ máa rí wò. Official movie ní láti inú channel Yetunde Barnabas lẹ ti máa wò. Tó bá wá jẹ́ pé part 3 lẹ́yìn fẹ́ wò, ìyẹn part 3 Akuda kí lẹ máa ṣe, ntẹ́yìn náà máa ṣe ò pọ̀. Ẹ rí dájú pé ẹ like video tẹ́ ń wò yìí, ó ṣe pàtàkì ẹ like video yìí. Ẹ subscribe channel tẹ́ wà, ẹ kẹ́dẹ̀ tán notification bell. Eléyìí ṣe pàtàkì fún ẹ̀yin tí ẹ fẹ́ wo part 3 sinimá yìí láti tán notification bell yín. Kẹ́ subscribe kẹ́ tán notification bell. Tẹ́ bá ti wá ṣe lè tán ẹ bọ́ sínú comment section, ẹ comment síbẹ̀ pé Akuda part 3 kí wọ́n bá yín show ẹ̀. Akuda part 3 kí wọ́n bá yín release ẹ̀. Akuda part 3 ẹ̀yin ti ṣe tán ohun tẹ́ fẹ́ wo sinimá yẹn Akuda part 3 Yorùbá movie. Ẹni kí wọ́n bá yín show ẹ̀, kọ́ bá yín show ẹ̀, kọ́ bá yín show ẹ̀. Akuda part 3 ó ṣe pàtàkì ẹ máa demand fún báyìí, ẹ demand fún dáadáa ní comment section yẹn. Torí bẹ́ẹ̀ bá ṣe demand fún tó ló máa determine bó ṣe máa tètè bá yín mú jáde, bó ṣe máa tètè gbé wá sójú ìwòran yín tẹ́yìn náà máa fi rí wò níbikíbi tẹ́ bá wà. Tó bá ti wá release ẹ̀ tí wọ́n bá yín mú jáde, tí wọ́n gbé wá sójú ìwòran yín, àwa máa ṣe update fún yín láti jẹ́ kẹ́ mọ̀ pé sinimá yẹn wọ́n ti ń show ẹ̀ kẹ́ lè lọ wò tí. Nítorí pé nígbà tá a bá ṣe update wa, tẹ́ ẹ bá subscribe channel kẹ́dẹ̀ tán notification bell yín, ẹ ní lè rí update yẹn. Òun ló fi ṣe pàtàkì kẹ́ subscribe channel yìí kẹ́dẹ̀ tán notification bell yín. Ẹ lè rí update wa nígbà tá a bá ṣe fún yín. Sinimá yìí dẹ̀ rí àwọn òṣèré ńláńlá wọn kópa ńbẹ̀. Ń ṣàtìmọ̀ pé sinimá tí Yetunde Barnabas bá ti gbé jáde, ó máa lo àwọn òṣèré ńláńlá sí tẹ̀dẹ̀ máa gbádùn ẹ̀ dáadáa ni. Sinimá Akuda yìí ẹ rí pé sinimá tó yẹ pé ó gbẹnu tán, sinimá tó gẹ̀rẹ́gẹ̀jìgẹ̀, sinimá tó gbajúgbajà ni. Ẹ̀yin olólùfẹ́ sinimá yìí, màá ṣàlàyé fún yín bẹ́ẹ̀ ṣe lè wo sinimá yìí apá kìíní ní apá kejì àti apá kẹta. Ẹ má bá mi ká lọ́nu fídíò yìí. Sinimá Akuda yìí ó jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tó gẹ̀rẹ́gẹ̀jìgẹ̀, sinimá tó jẹ́ pé ó kọjá àfẹnuròyìn. Sinimá yìí ó jẹ́ sinimá tó jẹ́ pé kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn tá a bá ń sọ̀rọ̀ nípa sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá. Eléyìí ó kọjá bẹ́ẹ̀ o. Sinimá tá a pè ní ìyẹn fíìmù Yorùbá tá a pè ní Akuda yìí, Yetunde Barnabas ló gbé sinimá yìí jáde. Yetunde Barnabas ni. Tẹ́ bá wò bí ọjọ́ mélòó sẹ́yìn, Yetunde Barnabas ló gbé Akuda jáde, Akuda part 1, tó dẹ̀ jẹ́ pé sinimá yẹn ó mìlú gidigidi tí àwọn èèyàn wò tí wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ sí láti wò. Tẹ́ bá tó wá wò ó, sinimá yìí apá kejì ti jáde. Bẹ́ẹ̀ ni, apá kejì sinimá Akuda ó ti jáde. Bákan náà apá kẹta náà ó ti wà available láti wò. Báwo lẹ ṣe máa wo sinimá Akuda yìí? Sinimá yìí tẹ́ bá fẹ́ wo Akuda, bóyá fẹ́ wo part 1 àbí fẹ́ wo part 2, kí lẹ máa ṣe? Ẹ rí dájú pé ẹ like video tẹ́ ń wò yìí, ó ṣe pàtàkì ẹ like video tí ẹ ń wò yìí. Ẹ subscribe channel tẹ́ wà, ẹ kẹ́dẹ̀ tán notification bell yín. Tẹ́ bá ti ṣe eléyìí ẹ subscribe channel yìí, ẹ tán notification bell yín. Tẹ́ bá ti ṣe eléyìí kẹ́ bọ́ sínú description box yẹn, ẹ máa rí link tó máa indicate Akuda part 1, Akuda part 2. Èyí tẹ́ bá fẹ́ wò ńbẹ̀ ní kẹ́ click lè kẹ́ lè wò. Kálẹ̀ fẹ́ wo part 1 ẹ click sórí part 1 ẹ máa rí wò. Kálẹ̀ fẹ́ wo part 2 ẹ click sórí part 2 ẹ máa rí wò. Official movie ní láti inú channel Yetunde Barnabas lẹ ti máa wò. Tó bá wá jẹ́ pé part 3 lẹ́yìn fẹ́ wò, ìyẹn part 3 Akuda kí lẹ máa ṣe, ntẹ́yìn náà máa ṣe ò pọ̀. Ẹ rí dájú pé ẹ like video tẹ́ ń wò yìí, ó ṣe pàtàkì ẹ like video yìí. Ẹ subscribe channel tẹ́ wà, ẹ kẹ́dẹ̀ tán notification bell. Eléyìí ṣe pàtàkì fún ẹ̀yin tí ẹ fẹ́ wo part 3 sinimá yìí láti tán notification bell yín. Kẹ́ subscribe kẹ́ tán notification bell. Tẹ́ bá ti wá ṣe lè tán ẹ bọ́ sínú comment section, ẹ comment síbẹ̀ pé Akuda part 3 kí wọ́n bá yín show ẹ̀. Akuda part 3 kí wọ́n bá yín release ẹ̀. Akuda part 3 ẹ̀yin ti ṣe tán ohun tẹ́ fẹ́ wo sinimá yẹn Akuda part 3 Yorùbá movie. Ẹni kí wọ́n bá yín show ẹ̀, kọ́ bá yín show ẹ̀, kọ́ bá yín show ẹ̀. Akuda part 3 ó ṣe pàtàkì ẹ máa demand fún báyìí, ẹ demand fún dáadáa ní comment section yẹn. Torí bẹ́ẹ̀ bá ṣe demand fún tó
ló máa determine bó ṣe máa tètè bá yín mú jáde, bó ṣe máa tètè gbé wá sójú ìwòran yín tẹ́yin náà máa fi rí wò níbikíbi tẹ́ bá wà. Tó bá ti wá release ẹ̀ tí wọ́n bá yín mú jáde tí wọ́n gbé wá sójú ìwòran yín, àwa máa ṣe update fún yín láti jẹ́ kẹ́ mọ̀ pé sinimá yẹn wọ́n ti ń ṣó ẹ̀kẹ́lẹ́ lọ́wọ́ tí yín. Nítorí pé nígbà tá a bá ṣe update wa, tẹ́ ẹ bá subscribe channel kẹ́lẹ́ notification bell yín, ẹ ní lè rí update yẹn. Òun ló fi ṣe pàtàkì kẹ́ subscribe channel yìí kẹ́lẹ́ tán notification bell yín. Ẹ lè rí update wa nígbà tá a bá ṣe fún yín. Sinimá yìí dẹ̀rẹ̀ àwọn òṣèré ńláńlá wọn kópa ń bẹ̀. Ń ṣàtìmọ̀ pé sinimá tí Túndé Barnabas bá ti gbé jáde, ó máa lo àwọn òṣèré ńláńlá sí tẹ̀dẹ̀ máa gbádùn ẹ̀ dáadáa ni. Sinimá Àkúdà yìí, ẹ rí pé sinimá tó yẹ pé ó gbẹnu tán, sinimá tó gẹ̀rẹ́gẹ̀jìgẹ̀, sinimá tó gbajúgbajà ni. Ẹ̀yin olólùfẹ́ sinimá yìí, màá ṣàlàyé fún yín bẹ́ẹ̀ ṣe lè wo sinimá yìí apá kìíní ní apá kejì àti apá kẹta. Ẹ má bá mi ká lọ́nu fídíò yìí. Sinimá Àkúdà yìí ó jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tó gẹ̀rẹ́gẹ̀jìgẹ̀, sinimá tó jẹ́ pé ó kọjá àfẹnuròyìn. Sinimá yìí ó jẹ́ sinimá tó jẹ́ pé kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn tá a bá ń sọ̀rọ̀ nípa sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá. Eléyìí ó kọjá bẹ́ẹ̀ o. Sinimá tá a pè ní ìyẹn fíìmù Yorùbá tá a pè ní Àkúdà yìí, Yétúndé Barnabas ló gbé sinimá yìí jáde. Yétúndé Barnabas ni. Tẹ́ bá wò bí ọjọ́ mélòó sẹ́yìn, Yétúndé Barnabas ló gbé Àkúdà jáde, Àkúdà Part 1, tó dẹ̀ jẹ́ pé sinimá yẹn ó mìlú gidigidi tí àwọn èèyàn wò tí wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ sí láti wò. Tẹ́ bá tó wá wò sinimá yẹn apá kejì ti jáde. Bẹ́ẹ̀ ni, apá kejì sinimá Àkúdà ó ti jáde. Bákan náà apá kẹta náà ó ti wà available láti wò. Báwo lẹ ṣe máa wo sinimá Àkúdà yìí? Sinimá yìí tẹ́ bá fẹ́ wo Àkúdà, bóyá fẹ́ wo Part 1 àbí fẹ́ wo Part 2, kí lẹ máa ṣe? Ẹ rí dájú pé ẹ like fídíò tẹ́ ń wò yìí. Ó ṣe pàtàkì ẹ like fídíò tí ẹ ń wò yìí. Ẹ subscribe channel tẹ́ wà, ẹ kẹ́dẹ̀ tán notification bell yín. Tẹ́ bá ti ṣe eléyìí, ẹ subscribe channel yìí, ẹ tán notification bell yín. Tẹ́ bá ti ṣe eléyìí, kẹ́ bọ́ sínú description box yẹn, ẹ máa rí link tó máa indicate Àkúdà Part 1, Àkúdà Part 2. Èyí tẹ́ bá fẹ́ wò ń bẹ̀ ní kẹ́ click lè kẹ́ lè wò. Kálẹ̀ fẹ́ wo Part 1, ẹ click sórí Part 1, ẹ máa rí wò. Kálẹ̀ fẹ́ wo Part 2, ẹ click sórí Part 2, ẹ máa rí wò. Official movie ní láti inú channel Yétúndé Barnabas lẹ ti máa wò. Tó bá wá jẹ́ pé Part 3 lẹ́yìn fẹ́ wò, ìyẹn Part 3 Àkúdà, kí lẹ máa ṣe? Ntẹ́yìn náà máa ṣe ọ̀pọ̀. Ẹ rí dájú pé ẹ like fídíò tẹ́ ń wò yìí. Ó ṣe pàtàkì ẹ like fídíò yìí. Ẹ subscribe channel tẹ́ wà, ẹ kẹ́dẹ̀ tán notification bell. Eléyìí ṣe pàtàkì fún ẹ̀yin tí ẹ fẹ́ wo Part 3 sinimá yìí, láti tán notification bell yín. Kẹ́ subscribe, kẹ́ tán notification bell. Tẹ́ bá ti wá ṣe eléyìí tán, ẹ bọ́ sínú comment section, ẹ comment síbẹ̀ pé Àkúdà Part 3 kí wọ́n bá yín ṣó ẹ̀. Àkúdà Part 3 kí wọ́n bá yín release ẹ̀. Àkúdà Part 3 ẹ̀yin ti ṣe tán tẹ́ fẹ́ wo sinimá yẹn, ìyẹn Àkúdà Part 3 Yorùbá movie. Ẹni kí wọ́n bá yín ṣó ẹ̀, kọ́ bá yín ṣó ẹ̀, kọ́ bá yín ṣó ẹ̀. Àkúdà Part 3 ó ṣe pàtàkì ẹ máa demand fún báyìí. Ẹ demand fún dáadáa ní comment section yẹn. Torí bẹ́ẹ̀ bá ṣe demand fún tó ló máa determine bó ṣe máa tètè bá yín mú jáde, bó ṣe máa tètè gbé wá sójú ìwòran yín tẹ́yin náà máa fi rí wò níbikíbi tẹ́ bá wà. Tó bá ti wá release ẹ̀ tí wọ́n bá yín mú jáde tí wọ́n gbé wá sójú ìwòran yín, àwa máa ṣe update fún yín láti jẹ́ kẹ́ mọ̀ pé sinimá yẹn wọ́n ti ń ṣó ẹ̀kẹ́lẹ́ lọ́wọ́ tí yín. Nítorí pé nígbà tá a bá ṣe update wa, tẹ́ ẹ bá subscribe channel kẹ́dẹ̀ tán notification bell yín, ẹ ní lè rí update yẹn. Òun ló fi ṣe pàtàkì kẹ́ subscribe channel yìí kẹ́dẹ̀ tán notification bell yín. Ẹ lè rí update wa nígbà tá a bá ṣe fún yín. Sinimá yìí dẹ̀rẹ̀ àwọn òṣèré ńláńlá wọn kópa ń bẹ̀. Ń ṣàtìmọ̀ pé sinimá tí Yétúndé Barnabas bá ti gbé jáde, ó máa lo àwọn òṣèré ńláńlá sí tẹ̀dẹ̀ máa gbádùn ẹ̀ dáadáa ni. Sinimá Àkúdà yìí, ẹ rí pé sinimá tó yẹ pé ó gbẹnu tán, sinimá tó gẹ̀rẹ́gẹ̀jìgẹ̀, sinimá tó gbajúgbajà ni. Ẹ̀yin olólùfẹ́ sinimá yìí, màá ṣàlàyé fún yín bẹ́ẹ̀ ṣe lè wo sinimá yìí apá kìíní ní apá kejì àti apá kẹta. Ẹ má bá mi ká lọ́nu fídíò yìí. Sinimá Àkúdà yìí ó jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tó gẹ̀rẹ́gẹ̀jìgẹ̀, sinimá tó jẹ́ pé ó kọjá àfẹnuròyìn. Sinimá yìí ó jẹ́ sinimá tó jẹ́ pé kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn tá a bá ń sọ̀rọ̀ nípa sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá. Eléyìí ó kọjá bẹ́ẹ̀ o. Sinimá tá a pè ní ìyẹn fíìmù Yorùbá tá a pè ní Àkúdà yìí, Yétúndé Barnabas ló gbé sinimá yìí jáde. Yétúndé Barnabas ni. Tẹ́ bá wò bí ọjọ́ mélòó sẹ́yìn,
Yetunde Barnabas ló gbé Àkúdà jáde, Àkúdà part 1, tó dẹ̀ jẹ́ pé sinimá yẹn ó mìlú gidigidi tí àwọn èèyàn wò tí wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ sí láti wò. Tẹ́ bá tún wá wò ó, sinimá yẹn apá kejì ti jáde, bẹ́ẹ̀ ni apá kejì sinimá Àkúdà ó ti jáde. Bákan náà apá kẹta náà ó ti wà available láti wò. Báwo lẹ ṣe máa wo sinimá Àkúdà yìí? Sinimá yìí tẹ́ bá fẹ́ wo Àkúdà, bóyá fẹ́ wo part 1 àbí fẹ́ wo part 2, kí lẹ máa ṣe? Ẹ rí dájú pé ẹ like fídíò tẹ́ ń wò yìí. Ó ṣe pàtàkì ẹ like fídíò tí ẹ ń wò yìí. Ẹ subscribe channel tẹ́ wà, ẹ kẹ́dẹ̀ tán notification bell yìí. Tẹ́ bá ti ṣe eléyìí ẹ subscribe channel yìí, ẹ tán notification bell yìí. Tẹ́ bá ti ṣe eléyìí, kẹ́ bọ́ sínú description box yẹn, ẹ máa rí link tó máa indicate Àkúdà part 1, Àkúdà part 2. Èyí tẹ́ bá fẹ́ wò ńbẹ̀ ní kẹ́ click lè kẹ́ lè wò. Kálẹ̀ fẹ́ wo part 1, ẹ click sórí part 1, ẹ máa rí wò. Kálẹ̀ fẹ́ wo part 2, ẹ click sórí part 2, ẹ máa rí wò. Official movie ní láti inú channel Yetunde Barnabas ilẹ̀ tí máa wò. Tó bá wá jẹ́ pé part 3 lẹ́yìn fẹ́ wò, ìyẹn part 3 Àkúdà, kí lẹ máa ṣe? Ntẹ́yìn náà máa ṣe ọ̀pọ̀. Ẹ rí dájú pé ẹ like fídíò tẹ́ ń wò yìí. Ó ṣe pàtàkì ẹ like fídíò yìí. Ẹ subscribe channel tẹ́ wà, ẹ kẹ́dẹ̀ tán notification bell. Eléyìí ṣe pàtàkì fún ẹ̀yin tí ẹ fẹ́ wo part 3 sinimá yìí, láti tán notification bell yín. Ẹ subscribe kẹ́ tán notification bell. Tẹ́ bá ti wá ṣe eléyìí tán, ẹ bọ́ sínú comment section. Ẹ comment síbẹ̀ pé Àkúdà part 3 kí wọ́n bá yín show ẹ̀. Àkúdà part 3 kí wọ́n bá yín release ẹ̀. Àkúdà part 3 ẹ̀yin ti ṣe tán tẹ́ fẹ́ wo sinimá yẹn, ìyẹn Àkúdà part 3 Yorùbá movie. Ẹni kí wọ́n bá yín show ẹ̀, kọ́ bá yín show ẹ̀, kọ́ bá yín show ẹ̀. Àkúdà part 3 ó ṣe pàtàkì ẹ máa demand fún báyìí, ẹ demand fún dáadáa ní comment section yẹn. Torí bẹ́ẹ̀ bá ṣe demand fún tó ló máa determine bó ṣe máa tètè bá yín mú jáde, bó ṣe máa tètè gbé wá sójú ìwòran yín, tẹ́yìn náà máa fi wò níbikíbi tẹ́ bá wà. Tó bá ti wá release ẹ̀ tí wọ́n bá yín mú jáde, tí wọ́n gbé wá sójú ìwòran yín, àwa máa ṣe update fún yín láti jẹ́ kẹ́ mọ̀ pé sinimá yẹn wọ́n ti ń show ẹ̀, kẹ́ lè lọ wò tí. Nítorí pé nígbà tá a bá ṣe update wa, tẹ́ ẹ bá subscribe channel kẹ́dẹ̀ tán notification bell yín, ẹ ní lè rí update yẹn. Òun ló fi ṣe pàtàkì kẹ́ subscribe channel yìí, kẹ́dẹ̀ tán notification bell yín. Ẹ lè rí update wa nígbà tá a bá ṣe fún yín. Sinimá yìí dẹ̀ rí àwọn òṣèré ńláńlá wọn kópa ń bẹ̀. Ń ṣàtìmọ̀ pé sinimá tí Yetunde Barnabas bá ti gbé jáde, ó máa lo àwọn òṣèré ńláńlá sí tẹ̀dẹ̀ máa gbádùn ẹ̀ dáadáa ni. Sinimá Àkúdà yìí, ẹ rí pé sinimá tó yẹ pé ó gbẹnu tán, sinimá tó gẹ̀rẹ́gẹ̀jìgẹ̀, sinimá tó gbajúgbajà ni. Ẹ̀yin olólùfẹ́ sinimá yìí, màá ṣàlàyé fún yín bẹ́ẹ̀ ṣe lè wo sinimá yìí, apá kìíní ni, apá kejì àti apá kẹta. Ẹ máa bá mi ká lọ́nu fídíò yìí. Sinimá Àkúdà yìí ó jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tó gẹ̀rẹ́gẹ̀jìgẹ̀, sinimá tó jẹ́ pé ó kọjá àfẹnuròyìn. Sinimá yìí ó jẹ́ sinimá tó jẹ́ pé kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn tá a bá ń sọ̀rọ̀ nípa sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá. Eléyìí ó kọjá bẹ́ẹ̀ o. Sinimá tá a pè ní, ìyẹn fíìmù Yorùbá tá a pè ní Àkúdà yìí, Yetunde Barnabas ló gbé sinimá yìí jáde. Yetunde Barnabas ni. Tẹ́ bá wò bí ọjọ́ mélòó sẹ́yìn, Yetunde Barnabas ló gbé Àkúdà jáde, Àkúdà part 1, tó dẹ̀ jẹ́ pé sinimá yẹn ó mìlú gidigidi tí àwọn èèyàn wò tí wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ sí láti wò. Tẹ́ bá tún wá wò ó, sinimá yẹn apá kejì ti jáde, bẹ́ẹ̀ ni apá kejì sinimá Àkúdà ó ti jáde. Bákan náà apá kẹta náà ó ti wà available láti wò. Báwo lẹ ṣe máa wo sinimá Àkúdà yìí? Sinimá yìí tẹ́ bá fẹ́ wo Àkúdà, bóyá fẹ́ wo part 1 àbí fẹ́ wo part 2, kí lẹ máa ṣe? Ẹ rí dájú pé ẹ like fídíò tẹ́ ń wò yìí. Ó ṣe pàtàkì ẹ like fídíò tí ẹ ń wò yìí. Ẹ subscribe channel tẹ́ wà, ẹ kẹ́dẹ̀ tán notification bell yìí. Tẹ́ bá ti ṣe eléyìí ẹ subscribe channel yìí, ẹ tán notification bell yìí. Tẹ́ bá ti ṣe eléyìí, kẹ́ bọ́ sínú description box yẹn, ẹ máa rí link tó máa indicate Àkúdà part 1, Àkúdà part 2. Èyí tẹ́ bá fẹ́ wò ńbẹ̀ ní kẹ́ click lè kẹ́ lè wò. Kálẹ̀ fẹ́ wo part 1, ẹ click sórí part 1, ẹ máa rí wò. Kálẹ̀ fẹ́ wo part 2, ẹ click sórí part 2, ẹ máa rí wò. Official movie ní láti inú channel Yetunde Barnabas ilẹ̀ tí máa wò. Tó bá wá jẹ́ pé part 3 lẹ́yìn fẹ́ wò, ìyẹn part 3 Àkúdà, kí lẹ máa ṣe? Ntẹ́yìn náà máa ṣe ọ̀pọ̀. Ẹ rí dájú pé ẹ like fídíò tẹ́ ń wò yìí. Ó ṣe pàtàkì ẹ like fídíò yìí. Ẹ subscribe channel tẹ́ wà, ẹ kẹ́dẹ̀ tán notification bell. Eléyìí ṣe pàtàkì fún ẹ̀yin tí ẹ fẹ́ wo part 3 sinimá yìí, láti tán notification bell yín.
kẹ́ subscribe, kẹ́ tan notification bell. Tẹ́ bá ti wá ṣe lè tán ẹ bọ́ sínú comment section, ẹ comment síbẹ̀ pé Akuda part 3 kí wọ́n bá yín show ẹ̀, Akuda part 3 kí wọ́n bá yín release ẹ̀, Akuda part 3 ẹ̀ ń ti ṣe tán ohun tẹ́ fẹ́ wo sinimá yẹn Akuda part 3 Yorùbá movie ẹni kí wọ́n bá yín show ẹ̀, kọ́ bá yín show ẹ̀ Akuda part 3. Ó ṣe pàtàkì ẹ máa demand fún báyìí, ẹ demand fún dáadáa ní comment section yẹn, torí bẹ́ẹ̀ bá ṣe demand fún tó ló máa determine bó ṣe máa tètè bá yín mú jáde, bó ṣe máa tètè gbé wá sójú ìwòran yín tẹ́yìn náà máa fi rí wò níbikíbi tẹ́ bá wà. Tó bá ti wá release ẹ̀ tí wọ́n bá yín mú jáde tí wọ́n gbé wá sójú ìwòran yín, àwa máa ṣe update fún yín láti jẹ́ kẹ́ mọ̀ pé sinimá yẹn wọ́n ti ń show ẹ̀ kẹ́lẹ́ lọ́wọ́ tí yín, nítorí pé nígbà tá a bá ṣe update wa tẹ́ ẹ bá subscribe channel kẹ́lẹ́ tẹ notification bell yín ẹ ní lè rí update yẹn. Òun ló fi ṣe pàtàkì kẹ́ subscribe channel yìí kẹ́lẹ́ tẹ notification bell yín ẹ lè rí update wa nígbà tá a bá ṣe fún yín. Sinimá yìí dẹ̀rẹ̀ àwọn òṣèré ńláńlá wọn kópa ń bẹ̀ ń ṣàtìmọ̀ pé sinimá tí Túndé Barnabas bá ti gbé jáde ó máa lo àwọn òṣèré ńláńlá sí tẹ̀dẹ̀ máa gbádùn ẹ̀ dáadáa ni.